àgbétò tó dùn dé ara ẹ̀mí àbọ̀ o. Ode Aperin dòde o. yé kí ni mo wí. Ode Aperin dòde o. Ode Aperin ti dé o óyá ẹ̀ máa bọ̀ o. Ode Aperin dòde o. ètò tó ń kọ́ni nípa ìtàn ọdẹ o. Ode Aperin dòde o. ká má ṣe gbàgbé o gbogbo àṣà ọdẹ. Ode Aperin dòde kò o. ṣe é má wò ní ẹ̀dá pé ẹja jọ wò. Ode Aperin dòde o. látẹnu oníkẹ́pẹ́ ọdẹ ìlú Ìlọrin. Ode Aperin dòde o. ètò yìí ò lẹ́lẹ́gbẹ́ o Ode Aperin. Ode Aperin dòde o. ẹ wá nǹkan fìdílé o kẹjà jọgbọ. Ode Aperin dòde o. owó ojú ọdẹ rí o nínú igbó. Ode Aperin dòde o. ètò yìí pọ̀ lọ́nà o Ode Aperin. ẹ kú ojú lọ́nà èèyàn wa. oníkẹ́kẹ́ àlàó látọkùn ètò. ẹ kú ojú lọ́nà èèyàn wa. nígbà tí tẹlifíṣàn lẹ ó ti rí àwò. ẹ kú ojú lọ́nà èèyàn wa. ètò àtàtà ètò alárinrin ètò tó ń sọ nípa àwọn ọdẹ níkànnì amóhùnmáwòrán tó ń gbé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá lárugẹ látẹnu Suleiman Ayọ̀dèjì oníkẹ́pẹ́ àlà ọmọ abiyànkù mọ́ sí akíkanjú ọdẹ ìlú Ìlọrin. fún ìpolówó lórí ètò yìí ẹ máa pè wá sórí 08037354200. ètò Ode Aperin ẹ kú ojú lọ́nà ẹ̀.